Showcasing African entertainment. Asuma wanda. Ó wà lórí ẹ̀ òkè tẹ́ bá ti ṣe. Bí aka wẹ́wẹ́ súlẹ̀. Lókè. Bí mana kàdà o. Bí àwọn bá yẹ kọ́rẹ́nsì. Àwọn ọmọ kékèké nípa náà tọ́lẹ̀ bò. Àpò Yéṣu. Ẹ sì ní bá sílẹ̀ ló bá pèrè àkìkéré. Ìgbà táwa bẹ̀rẹ̀ sí ní jẹ́ ìmọ̀ṣẹ́ rí pé. Ẹ̀bùn tọ́lọ̀ fún mi sáyidé ó dàbí pé bí ká fúrú mi kó wá ṣe ìtàgò tèwé tó bá yà ó ká ní kí ìlànà ṣe sọ. Ìdàyà mi bá jà ó sáyidé mú ṣe. Ìdàyà mi bá jà ó pé báwo má lè ṣe. Ẹ̀rù bá mi pápọ̀ tó yìí báwo ni bẹ́ẹ̀ yọ láàrin gbogbo wọn. Ìdàyà mi bá jà ó pé báwo má lè ṣe. Ìyá ayá mi ni mo tàbí àwọn sọ pé nǹkan méjì ló já mi láyà ìyá mi àtàwọn ẹgbẹ́ mi tàjọ wa tọ̀rọ̀ yá mi ìyá mi wọ́n sọ wípé sọ̀rọ̀ yìí mẹ́nu bá òfòlá tó kù bọ̀ ṣọ́gbọ́n. Sọ̀rọ̀ yìí mẹ́nu bá òfòlá tó kù bọ̀ kò má sọ fún torí tó bá gbọ́ kò ní fẹ́ gbà abẹ́rẹ́ jọ. Àwọn òbí kì í sábà fẹ́ kọ́ ọmọ wọn kọrin. Wọ́n ní bí iṣẹ́ tó lè sálẹ̀ máa ṣe rí. Gbogbo ìgbà tó ní mọ́kọ́ fújì, ó ṣe àyè ní fújì. Ayọ̀ mi jẹ́ ń gbádùn. Bàbá ṣàmọ́ ní tẹ́lẹ̀. Má ṣe lànà ni. Tó bá jẹ́ sí ayé. Má ṣe lànà ni. Olókùn láyé. Má ṣe lànà ni. Báyé ò jẹ́ gbádùn. Má ṣe lànà ni. Gbogbo yàtẹ̀ sáyé bàbẹ̀. Má ṣe lànà ni. Ṣùgbọ́n síbẹ̀ mo dàda ṣe lànà ní. Èmi ló lànà, èmi ló bọ̀ ọ̀la, ló bọ̀ ọ̀la lójú. Èmi ló lànà, èmi ló bọ̀ ọ̀la, ló bọ̀ ọ̀la lójú. Òṣùpá ṣe bábà náà, èyí ló àwọn àmàlẹ́ yìí ó. Àwa náà, èyí ló àwọn àmàlẹ́ yìí ó. Ṣé bọ́dọ̀ ẹ̀ka àwọn àmàlẹ́ yìí ó? Àwọn àmàlẹ́ yìí ó. Ó lọ pẹ́ lọ́dún. Kò sẹ́yìn tó máa lóhùn mo ṣùgbọ́n sábàlẹ̀
sẹ́ni tó sọ pé òun ò mojú pa wọn. Ẹ̀yà fi sílẹ̀ kó yóò ní ìyẹn ò jáde rí. Àfàìmọ̀ bóyá inú ọ̀lẹ́ ló ń gbé. Ojú ayé lórí ilẹ̀ àti lóògùn oṣù pa wọn. Òjùmọ́ bá rí ìwádùn mi, orí bá gún mi tí mi bá kọ fújì. Ọmọ àgàgà táwọn onílù bá bá tún ti wá wà pa. Àbáyé kó gbọ́ fújì tó ní tó kan lòún jọ. Ẹ̀jẹ̀ kó fẹ́ tí kò ní sáńtà òṣè. Èmi àlùjọ tó lè kú sí balẹ̀ nìyẹn. Òṣèlú jẹ́jú musician that is legally fabulous. The extremity is too much. Better be my policy, I go. Gbogbo beauty salon, gbogbo rẹ̀ wá wọlé mi. Ọ̀pẹ́ ló kù níkù, mo ti lọ lórí ìlú. Gbogbo beauty salon, gbogbo rẹ̀ wá wọlé mi. Ọ̀pẹ́ ló kù níkù, mo ti lọ lórí ìlú.
Body,
kiri. Òṣùpá yẹn sọ pé ó kọrin kiri. Bàbá dábàá àṣà, àdàbà èdè, àdàbà ọ̀rọ̀ mẹ́ta lọ́kọ́ ní ìwọ́de kan. Bàbá dábàá àṣà, àdàbà èdè, àdàbà ọ̀rọ̀ mẹ́ta lọ́kọ́ ní ìwọ́de kan. Òṣè! As I live,
mọ̀ ìwọ tó bá mọ̀ ọmọ kékeré ni ẹ́ láti kí ló bí wọn kí ni jẹ́ mọ̀ balógun lógun aládé aládé ìsìnkú ìsìnkú sẹ́rẹ́ wọlé àwọn ẹlẹ́mọdé tó bá jẹ́ Yorùbá gidi ló yẹ kó mọ̀ sẹ́mu lùlù dìínì májà gbọ́ nítorí ìjẹ́ ìdílé wèrè kan bẹ lánà ọjà abẹ́rẹ́ ló ń sọ̀kọ́ òkùnrọ̀ ló ń sẹ́wọ̀ ẹni pẹ́lẹ́ ọjà lùlù dìínì alòpà olókòdó yẹ̀lò olókòdè. Wọ́n mẹ́ máa sọ̀rọ̀ ẹ̀ lọ́kọ́. Àná tẹ̀sán ló wọ́n mẹ́ máa tẹ̀kọ́ aláwọ̀. Àná tẹ̀sán ló wọ́n mẹ́ máa sọ̀rọ̀ ẹ̀ lọ́kọ́. Àná tẹ̀sán ló ọlọ́run mi lè lè lójúlé oṣù pàdé. Ọlọ́run mi lè lè fẹ́ ti. Ọba tó ń jọba ayérayé, tó ń jọba ayérayé, tó ń jọba ayérayé, tó ń jọba ayérayé. Ọlọ́run àti bá abẹ́rẹ́ kárí ayé. Ọba tó ń jọba ayérayé, tó ń jọba ayérayé.
ló fi wẹ̀ kó dá. Ọ̀nà tó bá wù mí nà kó rí ìgbà nígbè mi. Lórí bá fún ikú kan lóko. Ẹ̀pà kan wọ́n ní ikú ọgbà wọn ló ń dáná. Oníṣẹ́ aláwọ̀ mẹ́lẹ̀ dùnmọ́lẹ̀ ni. Oníṣẹ́ àdẹ́dẹ́ ti bá ti sùn ti bá jí. Ti bá ti jí máa bá ẹ̀pà ẹ̀pà lẹ́nu mi. Ṣàdẹ̀dẹ́ lórí máa ń sọ sọ́kàn mi. Àṣìpọ̀ òun tá bá ti mọ̀ tó dájú. Tá bá tún rí láàrin ṣé yọ̀ máa dàbí lọ. I was crying, I had no shoes. I was crying, I had no shoes. Not until I saw someone with half legs. I said, for by that morning, and inside of that, I will not find the inside of the house. I don't like that. For by that morning, and inside of me, I will not find the inside of the house. When you present the Association of Nigeria, Bayo, honorable chairman, a máa gbowó lọ́wọ́ ilé yìí. A máa gbowó lọ́wọ́ ilé yìí. Mondial TV, showcasing African entertainment. Mondial TV, showcasing African entertainment.